in tí mò ń ṣe lọ́gọ́ náà lọ́hùn lórí Saidi Shittu náà làáfà ń padà wá ń ṣe o. Wọ́n á ń pè wọ́n ní onílara. Ètò wa wọ́ọ̀sì jù mbẹ̀ ni pé wọ́n máa ń pe àfà ní bẹ́gà. Wọ́n ń pe àfà ní bẹ́gà. Saidi Shittu bẹ̀rù Allah. Wọ́n torí pé táwọn kan bá wá bọ́ ọ pé kó ràn wọ́n lọ́wọ́. Pàápàá irú àfà yìí. Kò sí ròyìn bẹ́gì lára àfà. Ó kàwé, ìwọ ò kàwé. Àfà kéwú, ìwọ ò kéwú. Ó yẹ kí o lè pe àfà ní bẹ́gà. Kò yẹ. Tó sì rí mátà tẹjọ́ ń fà yẹn pé o fẹ́ gbé iṣẹ́ fún wọn láti máa tẹ̀ sí àwọn èèyàn lójú lórí owó. Wàláhì tàláhì, àáfàá sọ fún mi ó ti lé lọ́dún kan. Ara pé àáfàá jẹ́ńtù, àáfàá sì rí mi nírí wípé mo lè mọ́ ọ. Kí mọ́tò wá fi ti wọn kún un làáfàá fi fọlọ́n bẹ̀. Àáfàá wọ́n ń ṣe kọ́sàm fún mi lórí ọ̀rọ̀ yẹn ni. Wọ́n ń ṣe kọ́sàm fún mi lórí ọ̀rọ̀ yẹn. Wọ́n fi Allah búra ni pé àbú mo fi Allah tẹ́mi mi ń bẹ lọ́rọ̀ mo fi búra, ẹ dákun torí Ọlọ́run. Ẹ má sọ ọ̀rọ̀ yìí yálà tààrà ni o tàbí ní ọ̀nà ẹ̀kọ́rọ́ ni o, ẹ dákun torí Allah mo bẹ̀ yín ni. Lọ́dọ̀ lọ́gọ́ náà lọ́hùn mo fi tó lẹ́gbàá létí pé wá gbọ́ nǹkan tí mo gbọ́ ni. Àáfàá lẹ́gbàá náà ni àwọn náà gbọ́ ọ. Ìṣe ni àáfàá tọ́kì ló ń gbà wá méjèèjì pé ká má sọ. Tọ́ mo ní nbò tí ní á mọ̀ sọ ohun ẹja mọ̀ wùrán. Àbí bó ṣe di lánàá àbí jẹta mo kàn rí àbúzá link ní. Mo bá rí táàfà ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ tó ń sọ fún mi mo ní ọ̀rọ̀ táàfà sọ fún mi ń jò ní bó ló ṣe á lu bọ́ọ̀ta lójú ẹsẹ̀ ń bá pè lẹ́gbàá. Bàbá lẹ́gbàá ọ̀rọ̀ ọjọ́ kìíní àná ó ní mo mọ̀ ń gbọ́ yìí kí ló fà á. Ẹ jẹ́ ń pe àfáà tọ́kì bá ṣe pe àfáà tọ́kì sínú conference call yìí. Àfáà bá ṣàlàyé bó ṣe lu bọ́ọ̀ta. However, Saidi Shittu wá ń deny pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀. Saidi Shittu wọ́n deny. Ó ti gbọ́ wọ́n deny. Torí má jẹ́ ọ̀kan tàbí ẹnì kejì tàbí ẹnì kẹta àwọn tí a mọ̀ pé tí wọ́n bá ṣe àṣìṣe wọ́n tún wá máa sọ fún ẹni tí wọ́n ṣẹ̀ wípé kó bọ́ta kó wá tender apology. A ti mọ àwọn kan tó ń jẹ́ professional tó ga sí pé wọ́n hùwà aburú. Àwọn ni aburú ń bẹ lọ́wọ́ wọn. Àwọn ni ìkọ̀kọ̀ wọn pín yèkì tó rùn jáde. Wọ́n wàá sọ fún ẹni tí wọ́n mọ̀ pé àwọn ò mọ àwọn ìkọ̀kọ̀ rẹ̀ bó tiẹ̀ pín yèkì kò rùn jáde. Wọ́n á máa sọ fún tì ń wípé àṣírí rẹ̀ ń bẹ lọ́wọ́ àwọn. Wọ́n wàá sọ pé kọ́ńtìn kó bọ́ta kó wá tender apology lórí ohun tí ò yẹ kó tender apology lé lórí. Sórí àwọn àgbàlagbà a máa kọrin pé alábòsí a máa lówó, alábòsí a máa lọ́mọ, alábòsí a máa láya, alábòsí a máa kọ́lé. Oníyàwó mẹ́ta ń gbọdọ̀ wà. Dákun tó bá ń gbọ́ mi bẹ́ẹ̀ Saidi bá gbọ́ Ọlọ́run lè pé kó kúrò olókùwàdà. Saidi Shittu ọ̀sọ̀ tó jẹ mọ́ ń tá àfáà tọ́kì sọ ọ̀sọ̀ ó yóò gbàgbé ni
kò sọ torí lásìkò tó sọ sí àáfàá sọ fáwa kan wọ́n ní ká kàn fi pamọ́ sọ́wọ́ wọ́n ní ká mọ́ sọ jáde ní ìsìn tí. The customer you're calling is not answering. Please try again later. Nàmbà wí àdákùn gbé sẹ́ẹ̀tì mi. Mo fẹ́ kọ́ bá ń dá wákà ni. Sorry, call cannot be completed at the moment. Ànàmbà wí àṣẹ́rù ń bọ̀ ọ́ ni kò yẹ kẹ́rù ọ bọ̀ ọ́ bá ń dá wákà ni. Ànàbàwíyà àbúmọ́rídì oníyàwó mẹ́ta ọ̀fẹ́ ìdóyàwó mẹ́rin. Àbúmọ́rídì ó ní mo fẹ́ kọ́ bá mi dá wákà ọ̀hún ẹnu ẹ̀ dùn bí wákà búkúrú kọ́ bá ń da fún Saidi Shittu. Oníyà alábòsí a máa kọ́lé o Saidi Shittu wọ́n fi lè ṣe báyìí fún wa. Alábòsí a máa ra mọ́tò Saidi Shittu wọ́n fi ọkọ̀ ṣe báyìí fún wa. Alábòsí a máa bímọ bẹ́ẹ̀ ni alábòsí a máa lówó lọ́wọ́ àmọ́ kálábòsí kó rántí kí ni àtúbọ̀tán kó rántí kí ni kó rántí àtúbọ̀tán kó rántí àtúbọ̀tán ni o tó ti yẹ so èmi rọ̀ ọ́ ní Saidi Shittu. Customer you're calling is not answering. Èmi rọ̀ ọ́ ní ànàbàwíyà ni mò ń pè òun o èmi rọ̀ ọ́ ní Saidi Shittu dákun ìwọ gangan ló yẹ kó o tẹ́ńdà apọ́lọ́gì sí àfáà tọ́kì àmọ́ ní ìsìn tọ́rọ̀ ti wá dé ojú agbami Saidi Shittu dákun ìwọ ló yẹ kó o tẹ́ńdà apọ́lọ́gì fún àfáà yìí má jẹ́ kí Saidi Shittu rówó dáadáa nǹkan kan bọ́ ọmọ Saidi Shittu fún tí èèyàn àti Saidi Shittu bá jọ ń fa ọ̀rọ̀ ẹ má fàdé orí mùbáhálà Saidi máa ń sá tẹ́ ẹ bá gbàgbé èmi àti ẹjọ́ fọ̀rọ̀ kan tí mo pe Saidi Shittu fún mùbáhálà mùláhánà tí Saidi sá torí kí ló jẹ́ ó sá Saidi mọ̀ nínú ara rẹ̀ wípé orí àbùsí orí irọ́ lòun wà. Program yẹn sì wà lórí social media wà lórí péjì mi o kí mo ti challenge Saidi Shittu pé ó jẹ́ àjọ ṣe mùbáhálà. So Saidi ò ní bọ́ọ̀tà ti àáfàá tọ́kì. Ṣé ẹ̀yin tí Saidi Shittu ń lò bíi wheelbarrow ó fi ń ṣe wheelbarrow ó ga sí pé òun ló jókòó sínú wheelbarrow ẹ̀yin lẹ́ ń tì káàkiri wọn. Ẹ lọ ṣọ́ra yín ẹ lọ gbórí ara yín sá. Ọ̀rọ̀ ti dórí mùbáhálà according to tí mo gbọ́ lẹ́nu àfáà tọ́kì. Ọ̀rọ̀ ti débi mùbáhálà àmọ́ Saidi ò ní bẹ́ẹ̀ni kankan ṣe mùbáhálà pàápàá gbọ́dọ tó ti bá jẹ́ àfáà súnà kò ní bó ti ṣe mùbáhálà torí pé Saidi mọ̀ pé àárín òun àtọlọ́hun ó mẹ́hẹ. Saidi mọ̀ ẹ̀yin tẹ̀ ń wo Saidi lẹ́yìn ń wò wípé Ọlọ́run gbà fún ẹ̀yin ò sì mọ̀ pé alábòsí a máa kọ́lé a máa ra mọ́tò àmọ́ Saidi Shittu mọ̀ pé àárín òun àtọlọ́hun ó mẹ́hẹ. Ṣé mi ò mọ̀ ọkọ̀ àwọn tẹ́ mọ́ ń dàpọ̀ yìí ọ̀kan tí ń kọrin kíní kan Naira Marley sí olówó lọ́wọ́ ni ọkọ̀ tí Naira Marley ń gùn sí Saidi gùn irú ẹ̀rí ni ilé tí Naira Marley ti kọ́ sí Saidi ti kọ́ irú ẹ̀rí ni ẹ má jẹ́ kọ́rọ̀ pé nìkan kọ́lé nìkan ra mọ́tò ẹ má jòjọ́ yín lójú òdodo ọ̀rọ̀ ni ẹ jẹ́ kó nítumọ̀ sí yín
Saidi Shittu mọ̀ wípé àárín òun àti àlọ́ Ògún tí bá ń jánu fún yín lórí prógrámù ẹ̀ pé yẹn tó ń bá ṣe rúkúyà tó ń bá ṣe ó ń jánu lọ́dọ̀ ara rẹ̀ ni àti lọ́dọ̀ ẹ̀yin tí ó já sí wípé entertainer lẹ̀ ń wá entertainer òun lẹ̀ ń wá ó sì good nínú entertainment ó good ó lè fi 4 hours lórúkọ wáàsì lórúkọ pé òun ṣe wáàsì tó gà sí pé entertainment bí ó tíátà ni wọ́n máa ṣe fún yín tẹ́lẹ̀ yìí ti yín làákàyè ti yín bó ṣe rí náà ló ṣe rí wù bó ṣe rí náà ló ṣe rí wù níbi tó dúlàdé yìí bó ṣe rí náà ló ṣe rí wù so èmi ó dá èmi lójú ní 100% wípé Saidi Shittu ò ní bá àfáà súnà tó dúró déédéé ṣe mùbáhálà kò ní bá àfáà súnà tó dúró déédéé ṣe mùbáhálà èmi jẹ́ àpẹẹrẹ àkọ́kọ́ tí mo ti challenge ẹ̀rí fún mùbáhálà jẹ́ àjọ ṣẹ́bi léra wa lórí mi ò kàn mọ mòdù tó bí mùbáhálà yẹn mọ́ ni ó sì wà nílẹ̀ lónìí Saidi Shittu mùbáhálà tí mo ní kí mi àti ẹgbẹ́ ṣe ó sì wà nílẹ̀ lónìí tó o bá tó bẹ́ẹ̀ kàn rán mi létí ibi tí mo sọ̀rọ̀ yẹn kí n lọ wo fídíò yẹn kí n wo ẹ̀sùn wo mo fi kàn ọ́ tó lìdí sí mùbáhálà ká wá ṣe live mo mọ̀ pé o tó bẹ́ẹ̀ mẹ́tàlá rẹ̀ ò tó bẹ́ẹ̀ àwọn àfáà àti bíhun ó ti mọ̀ wọ́n àwọn àfáà àti bíhun ló lè máa lérí sí ó jẹ́ nǹkan lọ́dọ̀ Ọlọ́run níwájú wọn lórí pé ìwọ náà mọ̀ pé ẹjọ́ wà ní láì ìranù bá ní ìwọ náà mọ̀ kìí ṣerú èmi kìí ṣerú àfáà lẹ́gbà kìí ṣerú àfáà tọ́kì kìí ṣerú sars Yunus Akórèdé kága bá ń sínwín ọmọ mojú olówó ẹ̀ now wọ́n á fẹ́ fún ọ lámọ̀ràn Saidi Shittu mo fẹ́ fún ọ lámọ̀ràn tó bá wù ọ́ bọ́ ọ̀tá lọ́la kó o tún mọ bú mi àwọn mọ̀lẹ́kà ń kọ́lẹ̀ kó ọmọ fi mí ṣépè àwọn mọ̀lẹ́kà ń kọ́lẹ̀ kó ọmọ bàmí ló kọjẹ́ ó kọ wá tó o bàjẹ́ tí sínú ló fi rí lé kọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó kọ àwọn àfáà súnà tó ń bà jẹ́ ìwọ ò lè ṣiṣẹ́ owó gidi láyé tiẹ̀ ṣùgbọ́n o lè ṣiṣẹ́ owó nípasẹ̀ kó o máa bọ ókọ àwọn àfáà súnà jẹ́ so that Facebook ó lè máa fún ọ lówó nígbà tó bá ti lé ń bókọ àwọn èèyàn jẹ́ àwọn yóò lè máa pé wù ọ́ yóò sì lè máa jáwó ó lè máa ṣí péjì fáwọn èèyàn yóò lè máa jáwó so ó lè fi irú owó òun ó lè fi kọ́lé ó lè fi irú owó òun ó lè fi ra mọ́tò okay now Saidi Shittu èmi ò bọ ọjà wọn náà sì mọ̀ pé mi ò bọ ọjà wàláhì tàláhì mi ò bọ ọjà ó rí i pé ìjù ọ́ nù tán ráúráú ìjù ọ́ sínú igbá àtù mo fà ọ́ lé igbá àtù lọ́wọ́ ni nínú ọ̀rọ̀ tí mo mọ́ bọ́ sọ mi ò jù ọ́ sínú igbá àtù mo fà ọ́ lé igbá àtù lọ́wọ́ ni torí ọjọ́ tí n bá fẹ́ mú ọ kí n lè mọ ibi tí màá ti lọ mú ọ pé ìwọ rèé o ok tọ́ Saidi Shittu mo fẹ́ bí ọ bí wọ́n ṣe ń bá wọn kan sọ̀rọ̀ pé kí wọ́n túbá wọ́n á ń bí ọ pé kí wọ́n náà túbá torí àwọn tí wàá túbá lé lórí tí n bá ráàyè má bọ̀ ọ̀kà bọ́ọ̀tà ọ̀kan nínú ẹ̀ ó ní bó ṣe gbógun ti àwọn àfáà súnà tó bíráǹdì wọn pé sàlàfíà 1990 ni wọ́n bó ṣe fún kálukú ló kọ bó ṣe fún kálukú ló kọ bú ó ló kọ tó fèmí tó jókòó burúkú tó ti ń rí ibi mítà
níwájú Ọlọ́run tó ń rí di mítà nínú iṣẹ́ eré rẹ tó ti rí di mítà ó lóko tó fún lẹ́gbàá ó lóko tó fún àáfà yẹlímà yìí ó lóko tó fún àáfà àáfà tó máa ń pè ní ológun dúdú ìwọ náà lọ fún àáfà ní ológun dúdú o tọmọ bẹ́ẹ̀ ó ń rí di mítà gbogbo àwọn àáfà tó fún lóko Dr. Sharafudini Dr. Fodilu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ uncountable ni now tó bá fẹ́ túbá èmi ò gbọ́ èmi ò kọ́ ní ọ̀nà tó gbà túbá tíṣẹ̀rí àgbékalẹ̀ oró ò lè mọ̀ òkè ò lè dá tíàkà so òkè ò lè dá tíàkà tó ò lè mọ̀ àwọn tó sì ń yọ àwọn tó gbọ́ sínú wheelbarrow tí wọ́n ń tì ọ́ káàkiri àwọn òun náà àti ẹ̀pẹ̀pọ̀ oṣù fi ń bẹ́nu wọn níbi tó bọ́ ọdẹ Saidi Shittu so lórí ọ̀rọ̀ àáfàá tọ́kì Saidi ò tó bẹ́ẹ̀ ò lè bá àáfàá ẹ̀ ṣe mùbáhálà ò tó bẹ́ẹ̀ gbogbo ẹ̀yẹ save your soul Saidi ò tó kó bá àáfàá tọ́kì ṣe mùbáhálà ò tó bẹ́ẹ̀ tó o bá tó bẹ́ẹ̀ jẹ́ agbọ́ èmi ní báyìí rọ èpè èmi ní báyìí rọ àdúrà bí èpè bí àdúrà torí àáfàá yẹn jẹ́ntù ọkàn tọwọ́ bá àáfàá lẹ́nu mi ọ̀rọ̀ tó yẹ kí n ti sọ ó bá yí à táàfàá mú mi lọ́wọ́ tó bẹ̀ mí tí mo sì ní pẹ́ òun ló lọ́rọ̀ ẹ jẹ́ n fílẹ̀ ó ti náà wọ̀n fẹ́ kí n sọ ẹ jẹ́ n fílẹ̀ wọ́n tún sọ fún lẹ́gbàá yá fọ̀rọ̀ síbi táàfàá fọ̀rọ̀ sí kó tó di pọ̀rọ̀ ẹni tó wá bẹ́ jáde ìwà fẹ́ mọ́ deny sọ́ọ̀mọ́ náà yàn ṣẹ́ bẹ́ẹ̀ ni tẹ́jú wa kọ́ lọ fi rán Yahya Gambari níṣẹ́ bẹ́ẹ̀ ni Yahya Gambari sọ̀rọ̀ ńṣẹ́ bẹ́ẹ̀ ni àtàwọn míì tó tún lò lọ́wọ́lọ́wọ́ nìsín èmi ò kọ́rẹ́ǹtì pẹ̀lú social media gbogbo wòròwòrò yín tẹ́ ẹ máa ń ṣe ṣùgbọ́n sọ̀rọ̀ àwọn èèyàn ni Yahya Gambari is a living witness lórí pé ọmọ ń lóyàn ọmọ manipulate èèyàn ohun tó sọ Yahya Gambari dà máwọn òbí ẹ̀ lọ́wọ́ níjó orí lọmọ yẹn ń pariwo pé Saidi Shittu bá mú international passport mi o tí ń pariwo rẹ tó ti fún tètè lọ fún o torí ara tó fi tan ọmọ yẹn náà nù ara tó fi tan Yahya Gambari nù international passport rẹ̀ wáì tó fi dì mọ́wọ́ wáì tó fi filẹ̀ fún tó o fẹ́ gbé orí tiẹ̀ kó ń bẹ̀ o fẹ́ gbórí ẹlòmíì sí ni àbọ̀ fẹ́ kó expire tí ọ lọ́wọ́ kí ló fún sí tí èèyàn bá ń bára wọn jà tí nǹkan èèyàn bá sì bẹ lọ́wọ́ èèyàn ìyẹn ó sì dá nǹkan padà kí ló fún sí kódà kó gá sí pé wọ́n ló fún lówó rẹ̀ lélẹ̀ tí ò true bẹ́ẹ̀ ká ní wọ́n ló wá fún lówó rẹ̀ in as much tó ti já sí pé orúkọ ẹ̀ níbẹ̀ nu international passport you must give it to him o gbọ́dọ̀ fún ní nǹkan ẹ̀ ni o ò lè lò ọmọ rẹ ò lè lò àbúrò rẹ ò lè lò ẹ̀gbọ́n rẹ ò lè lò fún ọmọ ẹ̀ ní nǹkan rẹ̀ pé ó fẹ́ ṣe hajj lọ́dún tí ń bọ̀ ọmọ fún má jogún ọmọ ẹ̀ lọ́nà òdì aláwọ̀ bí ọ léèrè ní tó sì ṣẹ́nu ayé ọmọ ní lọ́hùn imagine tí wọ́n bá ti pọ̀ ọmọ yẹn sí ilé ẹ̀gbọ́n rẹ̀ lọ́jọ́ kìíní àná kí ló mọ̀ sọ fún wa kí ló mọ̀ sọ fáyé ìṣò irú iṣẹ́ tó gbé Yahya Gambari kó tó padà wá jàjàbọ̀ lọ́wọ́ rẹ̀ tó wá bọ́ sọ́wọ́ àwọn Sufi àwọn bídíà òun náà ló wá lọ taari sí àáfàá tọ́kì mo rántí pé lókọ́ tá à ń sọ̀rọ̀ yẹn èmi sọ fáàfáà mo ní Saidi ò taari yẹn sẹ́mi rí o mo nítorí pé ọ̀nà tèmi àti Saidi gbà mọ́ra wa òun rèé
ẹ tẹ́tí gbọ́. Mo ní àwọn student kan ní Dubai, àwọn èèyàn lè mọ̀ gbọ́ program ẹ̀ nígbà náà. Rélùwé ti gbà arímọkọgá nísìnyí o. Àwọn Àyùbá Abíọ́nà Saidi mọ̀ wọ́n dáadáa o. Àwọn Àyùbá Abíọ́nà mò ń sọ. Àwọn yẹn ni wọ́n kàn pè mí jọ́ kan wípé ọkùnrin kan ń bẹ ní UK, ní UK náà ni pé ó wà ní UK, ó ń kó bo àwọn ẹlẹ́bọ gan ni o, ó ń kó bo àwọn onísúfì gan ni o. Mo ṣe dákọ̀ àwọn súfì ń orí mi wú pé alihamudulilayi alihamudulilayi ntí àti rẹ̀ tuntun kó bo àwọn súfì alihamudulilayi. Bí mo ṣe kó sọ́bọ̀ Saidi, mo bá sọ wípé kódà wọ́n tiẹ̀ sọ wípé kí n pè mo ní rárá ẹjọ́ mọ ṣe tí ń ṣe lọ, màá mọ wo tí ń sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìbára yìí. Àwọn bọ́ọ̀ yẹn bá mi sọ̀rọ̀ yẹn, wọ́n yẹn sọ ọmọ kékeré o, máà ní wọ́n o, mo kàn pé wọ́n bọ́ọ̀ nítorí pé they are my students, okay? So àwọn máà yẹn bá mi sọ̀rọ̀ yẹn kò pẹ́ kò tó bí oṣù méjì sígbà náà bí mo ṣe rí kọ́ọ̀lù Saidi nù. Bàbá lóhùn Saidi Shittu ní o, ẹ mọ̀ ìsìn mọ́mọ́sì nípa rẹ̀. Bàbá ní bàbá wa ọkàn tari ìbéèrè kan sí mi ní, mo sì dáhùn béèrè yẹn. Lẹ́yìn yẹn ló bá ní bàbá wa tá à ń bá pè sórí prógámù nǹkan, mo ní kò sáburú ń bẹ́ẹ̀. Bó ṣe wọ́ mi wá sí Saidi Shittu. Kìí ṣe pé Saidi Shittu mo fi bẹ̀rẹ̀ sísọ lórí social media. Ẹ lọ wo táìmù tá a kírètì Talim TV, ẹ wo táìmù tí mo wá ṣe program lórí Saidi Shittu program. Ẹ̀yin ọmọ Saidi Shittu tó yẹ pé Ọlọ́run lọmọ làkẹ́ ti ń bẹ fún yín, ẹ mọ̀ sọ wípé ta ló mọ àwọn àbá àwọn yẹn tẹ́tẹ́lẹ̀ tí ì bá ti Saidi Shittu. Kódà ẹ fẹ́ lè sọ wípé Saidi Shittu gan-an ni olókọ́ wa ń kéwú, níbi tí ọpọlọ yín níbi tó ṣiṣẹ́ dé níwọ̀nba, ẹ fẹ́ lè sọ pé Saidi Shittu òun là bá gbogbo wa. Okay, nígbà tó wá di wípé mo wá ń ṣe prógámù yẹn lọ pẹ̀lú Saidi Shittu. Kò bá mi sọ̀rọ̀ pé ẹ mọ̀ wá ṣe o, a mọ̀ fún yín lówó rárá. Kò sì bá mi sọ̀rọ̀ pé ẹ mọ̀ bọ́ àwọn àgbàlagbà, ẹ mọ̀ tẹ̀sí wọn lójú rárá. Ọ̀wọ́ pé ẹ bá ti ṣe program lórí Sufi. Ṣé ẹ mọ̀ pé oníyàwó mẹ́ta náà mo bó náà ṣe program lórí Sufi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè lèmi tí máa ń bá àwọn èèyàn ṣe program lórí Sufi, torí pé tí n bá ti gbọ́rọ̀ Sufi bí mo síkì ara mi ó yá, egun mi bá lẹ egun mi ó lè wá, torí pé mo fẹ́ kọ́ lọ́ba ní gbaná Sufi wọlé, ó gbà wọlé ráúrá kí egun wọn má ṣẹ̀yọ ọmọ láyé nílẹ̀ Yorùbá, ní Nàìjíríà àti lágbàáyé. So ní tí mo kàn ní rántí ni pé lórí nígbà mo ń ṣe prógrámù yẹn lọ, bóyá ẹyọ kan, bóyá mo ti ṣe bíi méjì tàbí mẹ́ta, àwọn kan wá ń fi kọ́ọ̀lù dààmú sẹ́ẹ̀tì mi. Wọ́n fi kọ́ọ̀lù dààmú sẹ́ẹ̀tì mi. Tí a bá ti ń ṣe kinní yẹn pẹ̀lú fóònù, tí kọ́ọ̀lù bá ti ń wọlé, ó máa ń create problem. Ní Saidi bá ní ẹ má dààmú bàbá wa, ẹ má ṣe gbà, wọ́n ṣe prógámù lọ, mo ní wọn ò mọ̀ pé mo ṣe prógámù lọ́wọ́, àti pé the only set tí mo ní náà rè tí mo fi ń receive call. Lọ́ba ní gba ẹ̀yin èèyàn wa, ṣe ti gbọ́ o, bàbá wa yìí a máa ní reset kan fún wọn. Lọ́ fi sẹ́ndì bóyá bíi mi ò rántí iye owó yẹn mọ́, but kò tó 100,000. Mo rántí kò tó bóyá bíi 50 or 70 ni àwọn èèyàn bíi méjì àbí mẹ́ta náà contribute owó yẹn nígbà yẹn. Ẹ̀ẹ́dì àwọn ọmọ padà fún ẹnìkan ni o, ló pé kì í
kì í ṣe fóònù tí tẹ́mi ẹ̀ gbé ìtafẹ́ máa lò fún. Fóònù mi náà ni tó jẹ́ Samsung òun la padà ń lò. Ok 70k o ṣeun kí mo sọ kọ́ lè mọ̀ pé àwọn ìsalábòsí àìsalábòsí a kàn fẹ́ kó o bá yára rẹ jẹ́ kó o bẹ̀rẹ̀ ká mọ̀ ẹ́ jẹ́ ni pẹ̀lú kó o mọ̀ ṣe fáàrí sí wa. So 70k ni wọ́n sẹ́ni sí mi lọ́gọ́ náà dán. So kì í ṣe pé bóyá agreement pé ẹ máa bá wa sọ̀rọ̀ ẹ máa fi rárá ó ṣẹlẹ̀ láàrin mi àti Saidi kò sì ṣẹlẹ̀ láàrin wa kó sọ pé ẹ máa bá mi tẹ̀sí wọn lójú rárá èmi ń sọ tí mò ń sọ bí mi ṣe máa ń sọ nípa oṣù òfin ni irú ẹ̀ náà ni mo sọ lórí prógáàmù oníyàwó mẹ́ta. So mo fi pé àpẹẹrẹ méjì tí mo mú wà ó yẹ ká ẹ gbà pé tí mo sọ òdodo ni. tó ń pọ̀ sí di pé ìjà kan wáyé láàrin òun àti Jami bàbá tí mo bá wọn dá sí i tí mo bá wọn parí ẹ̀ tí wọ́n Saidi ń dọwọ́ rú mo ní wá kí ni ń ṣe ọ́ kí ni pírọ́blẹ́mù ẹ bí mo ṣe kó lórí láti wá máa ṣe program lórí Save Your Son nígbà yẹn nìyẹn. ta sì ń pèsè àkíyèsí pé má máa tẹ̀sáwọn èèyàn lójú má máa bú àwọn èèyàn má máa fáwọn èèyàn ṣe má máa fáwọn èèyàn ṣe pé ọba wa lórí iṣẹ́ yìí ni lọ bí Amiru Àjàlá àna rẹ àfà rẹ lọ bí wọ́n léèrè lọ bí Amiru Àjàlá lọ bí wọ́n léèrè wọ́n lọ́ọ̀rẹ́ bí wọ́n léèrè. mo ti sọ náà rí pé kó lọ bí Amiru Àjàlá léèrè pé who is àbúrò yìí mọ́ tí wọ́n á máa sọ pé ìwọ lọ la àwọn èèyàn lójú ìwọ láyé kọ́kọ́ mọ̀ ìwọ ni kíní kan gbàgbọ́ra tọ́mọ̀ ṣe fáàrí gbogbo yẹn àníìdí ẹ̀ náà àníìdí ẹ̀ kọ́ lọ́wọ́ gbà lọ́wọ́ wa ní kókó náà àwọn kọ́lá sì ń tọ́yàn sọ́nà àwọn kọ́lá ń fọ́nà mọ́yàn ọlọ́wọ́ bá ní fìyàn mọ́nà àwọn nǹkan tá à ń tọ́ láti sọ fún wọn nìyẹn àwọn èso ń jà rẹ àìsó ń lára rẹ ohun tí mo bá rò sí ọ kó ṣẹlẹ̀ sí mi Saidi ohun tí mo bá rò sí ọ kọ́lọ́n jẹ́ ohun tí mo bá rò sí ọ kọ́lọ́n jọ ṣẹlẹ̀ sí mi dáadáa ni mo rò sí ọ àti ìpọ̀ tó nú súnà débi pé ká máa jura wa nù kọ̀ọ̀kan ṣùgbọ́n gbàtà bá bí fún ọ lábẹ́ ilé tó gbọ́ a sọ fún ọ àfojú sọ fún ọ ò gbọ́ a fi ẹsẹ̀ sọ fún ọ ò gbọ́ a fọwọ́ sọ fún ọ ò gbọ́ a fẹnu sọ fún ọ náà ní mọ̀nàká ló lè fa kó rí mi kí n irú ọ̀rẹ́ kọ́ ló yẹ kí n máa sọ bí mo ṣe ń sọ ọ̀rọ̀ yìí nìsín àmọ́ kí èmi ó ti máa bínú pé àbú fi Saidi sílẹ̀ jàre kò lè gbọ́ mọ́ ẹ̀mí ò ní gbọ́rọ̀ síbi pé ò lè gbọ́ mọ́ ààrẹ tó burú jù ọ lọ ààrẹ tó wíkẹ́ẹ̀dì jù ọ lọ ààrẹ tó ya yàkuyà jù ọ lọ tọ́lọ́ sì padà bá ní dá padà tọ́lọ́ bá ní dá padà. So Saidi Shittu oko tí mo sọ fún ọ rẹ̀ mo bá là tí àfa àtọ́kì béèrè fún ọ tó bẹ́ẹ̀ má kó bára rẹ̀ àmọ̀ràn ni o má kó bára rẹ̀ ọ tó bẹ́ẹ̀ ó pọ́síbù kí yèrè ó fò ó pé ọsàn tí àfa wí ó pọ́síbù kí yèrè ó fò àfa gan tó fún ọ ní bẹ́nẹ́fìtì pé o ronú lórí ẹ̀ ok ó pọ́síbù gbọ́ ọ̀rọ̀ kúrò lẹ́nu àwọn tí ń tì ọ́ ní wheelbarrow káàkiri yẹn gbọ́dọ̀ kúrò lẹ́nu wọn kí wọ́n bá fà aláàfà ló kọjá mọ́ ọ̀rọ̀ yẹn náà sọ fáfá wípé ó ṣeé ṣe kíyèmí ó fò bí mo ti sọ fún yín nígbà yẹn nìyẹn ìní ṣerú ẹ̀ mọ́ kálás ó parí àmọ́ ọpẹ́ wa máa lè gun agbárí mo rí kan wọ́n ń pè ní dìdìrín kan báyìí àfa nípa ló sẹ́ni kìnìyàn sí mi pé ó ń fún àfa àtọ́kì ní ọtí mi ó ń fún wọn ní ultimatum pé ó ń fún wọn deadline pé kí wọ́n tí ó bá túbá tí ó bá apologize àwọn ọmọ táṣìírí rẹ̀ àṣírí àfa àtọ́kì wo níbẹ̀ lọ́wọ́ yìí ju wípé ó béèrè nǹkan lọ́wọ́ Saidi ìjọ kan lọ tẹ́ ẹ tún ní nǹkan míì lọ́wọ́ ni báyìí tẹ́ ẹ máa ń ṣe báyìí náà
ṣé wọ́n rán yín kẹ́ wá da ìsìláàmù láàmú ni Saidi Shittu ṣé wọ́n rán ọ pé kó wá da ìsìláàmù láàmú ni ṣé wọ́n rán ọ pé kó wá dàrin àwa onísùnà rú ni o sì bẹ̀rù àlọ́ o rántí ọjọ́ tó kù o inú ilẹ̀ lọ́wọ́ o ilẹ̀ a máa kọ̀ yan o Saidi Shittu ilẹ̀ a máa kọ̀ yan o ṣé gbogbo franga tó ń ṣeun a lè tan èèyàn ni a lè tan ọlọ́run o Saidi a lè tan èèyàn ni o a lè tan ọlọ́run Saidi Shittu ọ̀rọ̀ ìpèsè méjì báyìí gbà pé n tá àfa àtọ́kì sọ kó o sọ bẹ́ẹ̀ àmọ́ yìí rẹ̀ fò kí n ti ń rùn kó tán lẹ̀ wọn tó bá gbà n tó kú ọkù ní pé ká ẹ ṣe mùbáhálà period but èmi wá fi ń dáwọ̀ lójú pé òtó mùbáhálà ṣe torí pé èmi ò rí kó o bá àfa súnà kan ṣe mùbáhálà rí ọ̀tọ̀ bẹ́ẹ̀ ọmọ wọn ara rẹ àwọn èèyàn ni wọn ò mọ̀ wọn rẹ ìwọ mọ̀ wọn ara rẹ lọ́dọ̀ àwọn àfa súnà o ò lè bá àfa súnà kan ṣe mùbáhálà o ò lè ṣe o ò tó bẹ́ẹ̀ tó bá sì tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí tèmi àbí àfa tọ́kì tó bá tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí tèmi ọ̀sán mọ̀ pé mùbáhálà bẹ láàrin mi àti ẹ láti gbà yìí tó ò dá sọ àbẹ́ẹ̀kọ́ so torí náà wọ́n ní tá a bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí ká fọwọ́ òsì fà mọ́ra Saidi Shittu mọ́ dàárín àwọn afáàsù náà wọ́n ti jọ́ tó wọlé sùn ó ti gbọ́ ṣé gbogbo audio money stage manage tẹ̀ ń ṣeun ó hàn sọ́lọ́run kedere ó hàn sí kedere báyìí ni ó hàn sọ́lọ́run kedere ní o ó ti gbọ́ tó bó ṣe jẹ́ nu o bó ṣe jẹ́ nìyẹn o lọ́wọ́ pé ara àwọn tó mọ́ ṣiṣẹ́ fún ọ tẹ́lẹ̀ ní Lincoln Navigator wòye èpè tí kí lọ́kọ rẹ̀ Lincoln Navigator wòye èpè tó ti fi míṣẹ́ torí tiẹ̀ tó kí n gbà náà mò ń wòran ni ní ìsìn ipò wo ni wà àti Lincoln Navigator ipò wo lẹjọ wà náà kò ní súnà ní Lincoln Navigator náà kò ní súnà ní kèso bídíà kèso súfì kèso àfẹ́ ẹlẹ́bọ kí ló máa rìn yín dàrú débi tó dàrú dé lónìí nígbà tó hàn sóhun wípé ìwọ yìí ọ sọ̀rọ̀ di mú fúlísùrù wáyé bídọ̀ lọ́jọ́ àlèkìyàmọ̀ lójú ó kù ní sàkání ọ̀dọ̀ rẹ̀ báwọn kọ̀ọ̀kan tó rí wọn ti pé wá mẹsẹ̀ ń kú ònu ẹ̀yin tẹ́ wà nínú kótó Saidi Shittu ọlọ́ọ̀bà mi tu yín lẹ̀ ló ti yé àmẹ́yìn náà tẹ́ bá ti ródòdó ọ̀rọ̀ ẹ bá Saidi sọ tí ọba ti gbọ́ ẹ pátì owó yín náà níbi ń ṣe gbogbo fáàrí tí ń ṣe owó yín níbi ń ṣe gbogbo fáàrí tí ń ṣe káàkiri owó yín lábala kan àti owó ìbanilórúkọ jẹ́ owó tí ń rí lórí ìbanilórúkọ jẹ́ tí ṣe ń ba mùsùlùmí lórúkọ jẹ́ ó sì gbọ́ ọgbọ́n jìbìtì tí wọ́n bá bú ọba lọ́rin tán yóò tún mọ́ ọba lọ́rin yóò tún mú wálẹ̀ tí wọ́n bá bú ìmáàmù lọ́rin tán yóò tún mú orí wọn wálẹ̀ Saidi Shittu wàláhì mùsíbà ni ọ́ wàláhì tàláhì mùsíbà ni ọ́ àfi kọ́lọ́hún ọba kó sọ ọ́ di rahma fún wa àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mùsíbà ló jẹ́ fún wa mùsíbà tún àbí ìmọ̀tún ló jẹ́ fún wa ṣùgbọ́n kọ́lọ́hún ọba ṣe kí ni ó wá sọ ọ́ di rahmatun àbí ìmọ̀ fún wa ibi kò sọ ọ́ di rahmatun àbí ìmọ̀ lèmi wà tó ti yí ọ tó bá ti rí lọ́la sábọ̀ ta kó tún bú mi àwọn mọ̀lẹ́kà wọn ń kọ́ ọ́lẹ̀ tó ti yọ wọn ń kọ́ ọ́lẹ̀ tó o bá tó mùbáhálà ṣe dá àfàtọ́kì lóhùn àfàtọ́kì tọ̀ lastly ẹ kọ́kọ́ ti gba ẹ̀san bẹ́ẹ̀ ṣe fẹ̀sùn pé mò ń la Saidi Shittu ọlọ́run kan ti san ilé san báwọn náà
ìyẹn kọ́kọ́ dá a bá ń ná tó bá dọjọ́ míì tẹ bá ti rí àáfàá súnà kan tó ń ṣerú nǹkan tí mò ń ṣeun ẹ ní lọ síbi pé ń lara ẹ kò dọ̀nù ẹ̀kọ́ lẹ́yìn náà kọ́ òun ẹ̀kọ́ lẹ́yìn náà kọ́ òun. ẹlẹ́ẹ̀kejì tí Saidi Shittu bá àpèsè yín òun gbàgbé ọ̀rọ̀ yẹn ni bó ṣe wá ẹ yáfi ẹ̀fọ́ lọ́hùn tó ti yé ẹ yáfi ẹ̀fọ́ lọ́hùn tó bá sì nira bẹ́ẹ̀ kọ́ pé mùbáhálà ni ẹ jẹ́ káwọn ó ṣe yóò ti yé tó bá ní kẹ́ ẹ sí lọ́dọ̀ ara yẹn mọ́dà lóhùn mùbáhálà mùṣáraka ni o ìyẹn méjì ló wà involved. mo gbọ́ program àfa àlẹ́gbà bíyẹn ṣe máa ń ṣe gẹ́lẹ́ làfa àlẹ́gbà ti sọ bí Kúránì ti sọ gẹ́lẹ́ náà ni tí ó bá ti wá sọ bẹ́ẹ̀ ẹ dànù bí omi sanwó kò sẹ̀ máa sá fún mùbáhálà ẹ da Saidi nù bí omi sanwó ẹ máa bá iṣẹ́ dáwà tí yín lọ tó ti yé máa bá iṣẹ́ dáwà tí yín lọ. Saidi Shittu ẹ mọ òkò ẹ ń kó òmò ẹ mọ òkò ẹ ń kó òṣìṣẹ́ kíni kò mọ́ so fìtínà kan ni ẹ wo gba àwọn àfáà súnà bó ṣe yẹ̀yẹ́ wọn bó ṣe lálàṣe wọn tá a lérò wípé ó fẹ́ gbógun tẹbọ pẹ̀lú hikima àti elimu tá a lérò pé ó fẹ́ gbógun ti bídíà bẹ̀lẹ̀ elimi wà bẹ̀lẹ̀ hikima tá a mọ̀ wípé alágbárí lásán ni so Allah fi wá sí kò kẹ́ dáadáa subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. ẹ bá mi jẹ́ kí Saidi gbọ́n tí mo sọ yìí mo tiẹ̀ jẹ́rìí ẹ̀ kò tó bẹ́ẹ̀ mo jẹ́rìí Saidi Shittu ó ti Saidi Shittu alágbárí ni ní ìgbà tó wá bá mi lé níjọ́sí olóhùn bọ̀ ọkàn dé mọ́sáàsì ló pè mí pé ìmáàmù àbúrò ẹ̀ má mo tù àlẹ́ mọ́sáàsì yín o bí ṣe mọ́ dọ́gbọ́n múyàn wálẹ̀ nù àmọ́ o ò rí ṣe mọ́ lọ́dọ̀ tèmi tó o bá ronú pìwàdà tó o tún ó pa àwọn àfáà súnà ṣe tó o kó ọ̀rọ̀ ẹ jẹ tó o fẹ́nu ẹ gbólẹ̀ tó o fẹ́nu ara rẹ gbólẹ̀ á kọ́ bó ṣe ṣe mí ẹ̀ ṣe mọ́ ṣe táúbà tó wà nàṣó tó o sì para sí bẹ́ẹ̀ mọ̀ kò sí ta fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ àní kò sí ọlá tọ́lọ́run ṣe fún ọ tọ́lọ́run ṣe fáwọn àfáà súnà èyí tí ò tí kọ́ nínú àwọn àfáà súnà kò nàgà èyí tí ò tí ní mọ́tò kò nàgà ó ti yí ọ tó àwọn òsínú ẹ̀ tó lè máa ṣe fáàrí pé ọkọ lè ra mọ́tò ọlọ́run níjọ́ bàjẹ́ ọlọ́run sì ṣètò wa náà fún wa èyí tó sì ṣe ọlọ́run níjọ́ bàjẹ́ má wà náà lọ́wọ́ so kò jù báyìí lọ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.